Yeah. Kí ni yẹn? Ó ṣàkàwé àbókà ni mo mọ̀wé ọmọ kankan. Ṣé rí inú pépà ọwọ́ ẹ̀ yẹn routine bí èmi àti ẹjọ́ ṣe máa ní àjọṣepọ̀ nínú ilé yìí ló wà ńbẹ̀. Ọjọ́ Monday wọn ò ní fẹ́ bí ere kó súnmọ́ mi. Ṣọ́ṣà mọ̀ pé ọjọ́ iṣẹ́ ni ọjọ́ ajé dẹ̀ ni torí mi ò lè jẹ́ kó kókù tàbá mi. Kò jọ. Ọjọ́ Tuesday mo máa gbọ́mọ lọ sí clinic fún check up. Well, ní ọjọ́ Wednesday, let's say like around 9 p.m. mo lè wo ṣe fún ẹ kí n fún ẹ ní 1 round. Really? Yes, really.